Kí ló ń ṣẹlẹ̀ ní Yorùbá movie industry? Kí ni ó ń ṣẹlẹ̀ o? Ọ̀rọ̀ yìí ti tojú sú wa o, ọ̀rọ̀ yìí ó so síni lẹ́nu, ó tún buyọ̀ sí i. Kí ni ẹ rò pé ó ń fa gbogbo rògbòdìyàn yìí nínú Yorùbá movie industry? Àfi kí Ọlọ́run kó máa ṣọ́ gbogbo wa o. Ó wà nínú Bíbélì, ó tún wà nínú Kùránì wípé àwọn tí Ọlọ́run bá kó yọ nìkan ló yọ nínú ewu. Ó dàbíi pé ìkan lára àwọn òṣèré ó tuntun ń kan tiẹ̀ báyìí. Nítorí bẹ́ẹ̀ ni mo ṣe máa ń sọ wípé ká máa súnmọ́ Ọlọ́run pẹ́kípẹ́kí. Tó bá jẹ́ Kìrìsìtẹ́nì ni wá ni ká máa lọ sí ṣọ́ọ̀ṣì wa déédéé, tó bá sì jẹ́ Mùsùlùmí ni wá ká máa kírun wa lẹ́ẹ̀márùn-ún déédéé. Kí Ọlọ́run kó máa ṣọ́ gbogbo wa o. Ẹ máa bá mi ká lọ kẹ́ lè gbọ́ kókó inú ìwé ìròyìn náà. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ̀ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè. Ọpẹ́ Ọmọ Àjíbóyè lórúkọ tèmi. Ẹ kú dédé wò yìí níbikíbi tẹ́ bá ti ń wò wá nílé lóko lẹ́yìn odi. Láàárọ̀ yìí ìròyìn tẹ̀ wá lọ́wọ́ bí Bọ́láńlé Nínálowó bí ó ṣe ń wa ẹkún mu bí gàárì. Bọ́láńlé Nínálowó tẹ̀ sí ìtàkùn ayélujára rẹ̀ Instagram níbi tó ti sọ wípé ó ní Ọlọ́run rí, Ọlọ́run mọ̀. Ó sì tún fi parí rẹ̀ wípé Ọlọ́run gbọ́ gbogbo ẹkún. Gbogbo ẹ̀yin olólùfẹ́ Bọ́láńlé Nínálowó ẹ gbìyànjú láti máa fi àdúrà ràn án lọ́wọ́, àti gbogbo àwa olólùfẹ́ Yorùbá movie industry ẹ jẹ́ ká gbìyànjú láti máa fi àdúrà ràn Bọ́láńlé Nínálowó lọ́wọ́. Lónìí a kò ní rí jù báyìí lọ. Ìròyìn ní ṣókí tí a mú wá fún yín rèé. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè. Ọpẹ́ Ọmọ Àjíbóyè lórúkọ tèmi. Ire lójú gbogbo wa máa rí o. Ó tún di ọjọ́ míì, ọjọ́ ire.